Àfọláṣadé dìde nílẹ̀ kókóré o. Àfọláṣadé dìde nílẹ̀ kókóré. Orí inú ẹ̀ kó mọ́ bàtò lè jẹ́. Ìwọ ò mọ̀ ní sàkóbàtà fẹ́ gbé. Àfọláṣadé dìde nílẹ̀ kókóré. Àfọláṣadé o. Aya Adams wọ́n mú ké sí okú ọjọ́ òbí tòní o. Ẹ̀ka ṣe púpọ̀ láṣẹ ọba mi òkè. O ní tẹ́, o ní tí, o á ní sílẹ̀ tẹ̀. O ní kú bìrìbìrì kọ́ bá wọn jíjó yà. Ẹni ẹlẹ́ni ò wá ní gbàṣẹ ẹsẹ̀. Ọmọ aráyé kan ò wá nífẹ̀ẹ́ gbà fún ọ lóúnjẹ. Mo ní porogodo ayé kan ò wá nílùú fún ọjọ́. Wòmí ọdọọdún làárógbó. Ọdọọdún làárọ̀ àwùsá. Ọdọọdún làárọ̀ mọ̀bì torí gbá. Ọdọọdún la ó mọ̀ rí ọ. Ọjọ́ bí tó ṣe lónìí ọ̀ní mọ̀ sí iṣẹ́ òní mọ̀ sóṣì òwá ní mọ̀ sẹ́kù lágbára ṣe dùmọ̀rì torí iwájú lọ́pẹ́ bí ti ré sí iwájú ló mọ̀ lọ wòmí jẹ́ ń sáré lùrè bàbá rẹ nísẹ́yìn ìsẹ́yìn orò ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ ọmọ àṣẹ tí mú mi tó dára ìlú Ẹ̀yọ̀ kìkì ẹ̀gàn kìkì àpọ́nlé o ibi ojú ti gbé búni tó jẹnu lọ ni. Bèrè kó tó ọ̀nà wọn jẹ́ ibi ewé gbẹ́jẹ́ àárí èké òpópó ń jẹ́ bẹ̀lẹ̀ wò tígi oko tí ń jólú ẹran ibẹ̀ náà làgbàdo òjọ́ tí í jẹ́ tọpabọ̀dì omi bọ́ọ̀sẹ̀lẹ̀ lọ́dún kan sí lónìí ọmọ ń lékun sínú owó ọmọ ń lékun sínú ọlá ọmọ wa lékun sínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ògùngùn ni kò sí bó ṣe wálé nǹkan ọ̀pẹ láyé tó ọ̀wá ní mọ̀sáré ọmọ ọkọ ẹ ló ní kí ẹ olówó orí rẹ dáadáa ní àárín ọlá Adams ó ní kí n wí fún ọ pé òògbó òòtọ́ òòpẹ́ láyé kọ́ ọ pẹ́ bí ewé àpẹ́ kọ́ ọ dára lẹ́wà bí ọ̀fìn gbẹ̀dẹ̀ etídò ajímọ̀pọ̀ òǹgbẹ̀wì tí ìṣèwé òní ni ó ní kí gbogbo wọn parapọ̀ ọba ọgbẹ́rú àgbàdókè ó ní ìwé fún ọ pé long life and prosperity ni kó mọ jẹ́ ti ẹ̀ lọ́jọ́ kọjọ́ happy birthday to you o.